lọ́dún rẹ̀ Àṣàbí. Òní lọ́dún rẹ̀ jàre. Òní lọ́dún ìwọ ti ká. Òní lọ́dún rẹ̀ jàre. ọmọ olúmọ̀kùn ìdìbò kẹ́mi jàrá. Òní lọ́dún rẹ̀ jàre. ṣe yìí ṣàmọ́dún. Òní lọ́dún rẹ̀ jàre. òní lọ́dún rẹ̀ jọ̀wọ́. Òní lọ́dún rẹ̀ jàre. kó ojú ọ̀nì bákan ti rọ́dún ọpẹ́ nìkan ní ṣe lọ́ Ọlọ́run ọba. ọlẹ́sà mú ìka mọ́pẹ́ akọ Ọlọ́run ò torí ṣó ṣeun. ìhà àánú rẹ̀ yóò dúró títí láé. ọ̀nìkan ṣe lóríire ò kẹ́ẹ̀dúpẹ́ bí ọlọ́ṣà kókó nílẹ̀rù lọ́ní. ọ̀nìkẹ́kàn dúpẹ́ ẹgbẹ̀fà wọ́n ti bẹ́ gidi náà ẹgbẹ̀jọ́ o. òní ìjọ kejìdínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2025 ìlípọ́dún márùndínlọ́gọ́rin géré. kò olóríire o aláyére Grace Olúfúnkẹ́ Àṣàbí Ọláníyan JP kọ̀kọ́kọ́ bomi ayé o. olóríire kò lò nínú ìṣẹ̀lẹ̀ kó wọ bàtà òjòkó àbọ̀ ní gbàgede. àrẹ̀mọbìnrin Reverend and Mrs Johnson owó lílo ní o eleko àdá gọjọgọjọ ìjọ òbí rẹ ló ní jẹ́. ẹ̀mẹ̀ adéjọ́ òbí o lórúkọ Ọlọ́run ọba. ẹ̀yẹ olúwa tó yin mi kọ̀ọ̀kan agbọ́dídùn ẹrù mi. èyí olúwa yẹ mi sí. èyí olúwa dá mi lọ́lá o èyí oyè bọ́lá. owó lílo ní owó límọ̀ ọ̀dọ̀ wa o. Ọlọ́run lídìrí ẹ̀wà akíkọ́ rẹ kó jẹ ló gbé. wẹ́mẹ̀ àmọ́ nira lúlẹ̀ ayé o. ọtí ìyá kí mi ìyá gbéra kankan ò mọ fẹ́rẹ̀ lẹ́yìn bàbá rẹ̀. ẹni má kì í ọ̀rọ̀ tún kì í má kì í ọ̀rọ̀ sí o. ẹ kàn síbi hàn bí ọ sí o àfàrìmọ̀ kíkì o. màá kì í ọ̀rẹ́ lé àdó. mọ̀dẹ̀ a kì í ọ̀lọ́ Sushi Ekiti o. mọ̀dẹ̀ abá ọdún yìí Ekiti lúlẹ̀ èyẹ èyẹ rẹ̀ torí wọn lílò ní o. eruku lẹ̀lẹ̀ mọ̀mọ́ bọ́ máa dó ṣọdún o. Eruku lẹ̀lẹ̀ ọmọ adóde o. Olúfúnkẹ́ Àṣàbí ọmọ adó ìṣọdún o. Eruku lẹ̀lẹ̀ ọmọ adóde o. ọmọ káwo kábíyèsí ọmọ àgbógbó mọ̀já o. Eruku lẹ̀lẹ̀ ọmọ adóde o. oníṣe yìí wàá ṣùmọ́dún wàá tẹ̀lé ẹgbẹ́ òjàre. Eruku lẹ̀lẹ̀ ọmọ adóde o. eruku lẹ̀lẹ̀ ọmọ adó ìṣọdún o. Eruku lẹ̀lẹ̀ ọmọ adóde o. ọmọ àtẹwọ́gbòye mẹ́tí àsímì ọmọ wa ọmọ ẹkùn láòfin ọmọ káwọ́ kábíyèsí ọmọ àgbógbó mọ̀ọ́dá o. ògbómọ ní burúkú orí olóko ṣẹ́ abara fínídá èrúkùkù wá bá ṣọ́pìn nípínní o. ọmọ ọlọ́jà kan tètè iná kan sí iná tọ́ba ọmọ ẹkùn tán ní kẹrẹ̀ mú ọmọ olójú àríbánijà kẹ́yìn kan ní lọ́mìnú ọmọ olúmọ̀gùn ìjìgbò kẹ́yìn méjàrá iná kan ìkì inú lẹ́rì ọmọ èwe òtù ọmọ rere òjò ọ̀rẹ́jọ́ kan wá bá ti yóò tù ìlà òrò tù ìlà tùgbótùjù akẹ́rìírí láàkún ọmọ ọ̀bẹ ni mọ́tà mọ́mọ́ ráhùn ọ̀nìyàn kọ́nu kẹ́yìn ráhùn ó dà kọ́ mẹ́rún bọ́tà róróróróróróróró ọmọ adó ọ̀rá amíkàrà sábẹ́ ewu jẹ́ ìkàrà ṣèjì sínú àgbàgbà òtẹ̀mí ṣù kókó ẹ̀gàn ìṣojú ríro kọ́ ò èṣì dálẹ̀ ibi tí ní ọmọ òtàṣẹ nínú tagbélé kejì lérí kéke kọ́dà ké yípa ò ayípo ọmọ ẹranko ọmọ káwó 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 ọmọ uyì 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 ọmọ olè awíkẹ́ mú kan ó mú méjì ọmọọ̀sẹ̀ imú kẹta ó mójú ìhò kẹrin ìyá ẹlẹ́kàrin òun ọ̀rọ̀ kan.
bọ̀ mọ́hùn síbi kan ni ọmọ olùṣìyàwó sùúrù pàgbó oníjẹ sùúrù kẹwọ́ mọ̀yún sí ọ̀nà òṣìrẹ́ nírẹ́ni ọmọ ògún ilé òṣì aṣẹ́wà yókè ó máa rán ọmọ òṣì mọ̀gún ọmọ amúdásílẹ̀ mọ́gún ẹ̀rú pani akúkú bẹ́ẹ̀ ni orí o ọ̀sán jogún ẹ̀rú lọ ọmọ ẹ̀bí bá iyán olùsì kan sọ́ra dún sálúgbò èyé ọmọ àófù yùnyùn ṣòro ọmọ olóró kan tó kó bọ̀ iṣẹ́ ọmọ ẹlẹ́ láwẹ̀jú ó ṣe sírìnsírìn dání lẹ́jọ́ òkè lílá èyí sí odò gọ́rọ́gọ́rọ́ lulẹ̀ àṣẹ ni ẹ̀lẹ́ lágbègì lẹ́yà ọ̀dádẹ́lúmọ̀gún ó mẹ́gí kú bọ̀kọ̀ ọmọ sọ̀yìn sábẹ́ ìyá òsì ọ̀rọ̀ ọmọ tó kó bọ̀ mọ́hùn síbi kan ni wọ́n ti yá òkè mi yára léyè èyí rẹ̀ lóyìn Èkìtì o ọmọ ẹ̀ṣọ́ ọ̀run ta ègiri òkè o ọmọ ẹ̀ṣọ́ ọ̀run ta ìrèmí ègiri òkè ìrèmí ẹ̀ṣọ́ ọ̀run ta ìrèmí ègiri òkè ń bá sùn ọmọ ẹ̀ṣọ́ ọ̀run ta mẹ́rùn wẹ́sẹ̀ náà ìkùnyìn ìlúlé òkè òyìn wá ìmú kémi yá sí ọ lọ ọmọ amọ́gbọ́n inú jà bẹ́ àṣẹ òkùdìlí sùkú ojúgbèrè òjòdè lọ́nà òyìn àlejò kan bá ti alẹ́rìn ló gbé ọ̀pá òòrìn àsìkò lérìn kẹ́ ẹ bọ́ra sílẹ̀ kẹ́ ẹ jígí ọmọ aṣọ́rò òkè èrò ìgèdè yá o èrò ìgèdè ò tí ojúmọ́ péréte òkè súlì kan gán rókè òyìn fín ìlú kan jẹ̀símù tí òkè èdè ní ọ̀rá lókè òyìn Grace Olúfúnkẹ́ Àṣàbí ọ̀yà Prọfẹsọ Mọ́sáyọ̀ Ọláníyan JP ọtí ìyá òkìmí yábà ọ̀dẹ́lẹ̀ ọkọ̀ rẹ̀ Iléṣà àtòhùndó lẹ́kàn ìṣúlẹ̀ olówó orí rẹ̀ Ìjẹ̀ṣà àwòdù apànàdà ẹlẹ́ni àtẹ̀ká ò ẹlẹ́ni ẹ̀wọ́lẹ́ ọmọ olóbì wọ́wọ́ tí rí wọ́n ọmọ olóbì kan wọ́wọ́ tí rí wọ́n èyí kan bá jẹ́ tọ́ni níbẹ̀ a ò sẹ́rù wọn ní èyí kan jẹ́ tọ́ni níbẹ̀ a ò sínú igbó ẹranko búburú àárọ̀ òmù jẹ́ ihò kéékèèké láṣọrọ lóde ìgbẹ́jọ́ ẹlẹ́gọ̀dọ̀ tiẹ̀mì láṣọ ìhàn Ìjẹ̀ṣà o èyí ọba rí lọ́jà ní ọ̀rà àmì alẹ́ kí mi rọrùn fi jó lóye bí mo fẹ́ jòbì gbogbo káká máa ṣọ̀rẹ́ Ìjẹ̀ṣà o ẹ̀sùn omi fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ Ìjẹ̀ṣà ẹyẹ lómi jẹ́ ìran babarin lẹ́sìn tòlótòló ẹrú babarin ò lẹ́sìn pẹ́pẹ́yẹ Ìjẹ̀ṣà kan rígi ìṣáná ulélèrú ọ̀wá ti múná ìrókò lúlé ọkọ̀ rẹ̀ kí mo bá dẹ̀ yà sóhùndó ẹ kí mo gún ìyá ìta ìjàmà ọmọ mi là méjì ojúṣeyẹ ọmọ mi là pẹ́kọ̀ọ́ ukú ọmọ uṣu wúlí ẹ̀sọ́bẹ̀ ọbẹ̀ wúlí oṣù ọ̀dọ̀ bíbọ́ ọmọ arẹ́yìn jàjà ògún náà kàn ìkìyàn.